Hello Yoruba lovers, welcome to our channels. Ṣàlàáfíà lẹ wà o, ṣé dáadáa la bá lé. Yes, lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa gbólóhùn Yorùbá kan. Gbólóhùn Yorùbá yìí ó ti wà ní lílò láàrin èdè Yorùbá for a long time, a very long time. Yes, and àwọn olórin gan wọ́n tún lò nínú orin wọn. And the title of this phrase is ẹni kò lè ṣe bí aláàrú lóyìnbó. Téèyàn bá ṣe ìrántí àwọn bàbá wa Ebenezer Obey, wọ́n kọ nínú orin wọn kan tó fi kọ wípé ẹni kò lè ṣe bí aláàrú lóyìnbó, ìyẹn ò lè ṣe bí adégbọrọ̀ lọ́jà ọba o. Ẹni ò lè ṣe bí aláàrú lóyìnbó, ìyẹn ò lè ṣe bí adégbọrọ̀ lọ́jà ọba. Ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn kan ló ń jẹ́ adégbọrọ̀ yẹn? Ǹjẹ́ ẹ mọ̀ pé ìtàn kan wà nídìí gbólóhùn yẹn? Ìtàn yẹn ni mo fẹ́ sọ lálẹ́. Actually, ìtàn sọ fún wa wípé adégbọrọ̀ yẹn wọ́n wà ọmọ ìlú Ìbàdàn ni wọ́n. Wọ́n dẹ̀ ń gbé nílùú Ìbàdàn, Ìbàdàn náà bí wọn sí. But ìgbà tán bí wọn sí Ìbàdàn, àwọn náà wá mo rò pọ́n tójú bọ́, wọ́n wá fẹ́ wá iṣẹ́ ajé lọ. He now decided to go to Lagos to look for a greener pasture. While he was on getting to Lagos, he went to Igbo market. Ibẹ̀ náà ti ń ṣiṣẹ́. He started working as a labourer, helping people carry luggage and load. Máa bá wọn ṣiṣẹ́ alábàárù. So ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ alábàárù yẹn, ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí kó tọ́rọ́ kọ́bọ̀ jọ díẹ̀díẹ̀. So tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n kó jọ díẹ̀díẹ̀ yẹn, wọ́n fi ra ọmọlanke. Nítorí wípé ìgbà tán kọ́kọ́ dé, wọn ò mú nǹkan kan wá. So orí náà máa fi ń gbé ẹrù wọn. Kò sí bọ́n ṣe ń gbé lọ gbé bọ̀ yẹn, ìwọ̀nba ẹrù torí wọ́n bá lè gbé náà ni, tàbí ìtàn bá lè gbé sí èjìká. Ẹ ṣáà mọ̀ báwọn alábàárù ṣe máa ń gbẹ́rù. So ṣùgbọ́n pẹ̀lú dedication àti ìfarasì, he was persistent, he was tolerant enough láti endure gbogbo nǹkan tí iṣẹ́ yẹn bá wá. He got his first cart. By cart I mean the nǹkan tó fi máa ń ti ẹrù. So he bought the first cart, he bought the second one, he bought the third one, until he bought 6. He now bought 6 carts. 6 carts yẹn, that is àwọn nǹkan táwọn èèyàn ń pè ní ọmọlanke. Ọmọlanke yẹn náà wá bẹ̀rẹ̀ sí fi ti ẹrù kiri. Ìgbà yẹn làwọn èèyàn gan wá bẹ̀rẹ̀ sí tún wá rẹ́ǹtì ọmọlanke lọ́wọ́ wọn pé ó dáa, tí wọ́n bá gbélé, jẹ́ kí èmi náà rẹ́ǹtì lè máa fún yín lówó. He started making extra money from there. So with time, after tán ní ọmọlanke bíi mẹ́fà yẹn, he now started buying trucks. He now bought the first truck, he bought the second one, he bought the third one, all from the returns of gbogbo pé kán máa fi cart wọn, kán fi máa rent, káwọn èèyàn kán máa fi ọmọlanke wọn, kán máa fi ti ẹrù ṣiṣẹ́ lọ, kán wá fún wọn ní return. He bought the first truck, he bought the second one, títí tán fi wá ra trucks tí wọ́n ńlá. Ẹ mọ̀ àwọn truck tán pè ní bọ́lẹ̀ kájà náà máa ń pè nígbà yẹn. Àwọn yẹn máa ń dàbí kò kí ń nílé lórí, bí half ẹ̀yìn yẹn báyìí ó máa wà ṣíṣí sílẹ̀. So àwọn oní ẹrù ló máa ń sábà lò. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹrù tí yẹn bá gbé gan lásán, it's going to cost a lot of money. So within a short time, he became rich. Owó wá dé, ọlá wá dé. Ẹni tó jẹ́ pé orí ló fi ń ru ẹrù kiri tẹ́lẹ̀, wá di ẹni tóun náà tó wá ń rányàn iṣẹ́ táwọn èèyàn wá, tó wá gba àwọn èèyàn síṣẹ́, tó wá ń lo truck ẹ̀ lọ sódì. Ó wá di kó máa ṣe interstate, cities, kó máa gbẹ́rù kiri. So with time, àwọn náà wá di olówó. Ó wá padà sílé, ó wá lọ kọ́ ilé ńlá kan sí ọjà ọba lẹ́gbẹ̀ẹ́ ibi tí ààfin ọba Olúbàdàn wà. Ṣé ẹ mọ̀ pé ẹni tó bá jẹun yó ló lè kọ́lé sí ibi tí àwọn olówó bá ń kọ́lé sí? Àgàgà kéèyàn wá kọ́lé tọba. Owó gidi ni. Bẹ́ẹ̀ ni. So from there, everybody wá wò pé ẹni yìí máa ti dolówó o, ẹni yìí máa ti dẹni ńlá o. Báwo náà ṣe ṣe pé àwọn á lọ bá wọn? Wọ́n wá ń wá lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì sọ́dọ̀ bàbá ìyá Adégbọrọ̀ pé Adégbọrọ̀ kọ́ wà, báwo làwa náà ṣe lè dolówó? Báwo làwa náà ṣe lè ṣiṣẹ́ ká dolówó? Ọgbọ́n wo lo lò? Ọ̀nà wo lo rìn? Ni bàbá yìí wá ń sọ gbólóhùn kan sí wọn pé ṣé ẹ lè ṣiṣẹ́ alábàárù lọ́jà Òyìngbò?
wọ́n á ní rárá o. Àwa ní tẹ́ ẹ̀ bá ti lè ṣiṣẹ́ alábàárù lóyìnbó, ẹ lè ṣe bí Adégbọrọ̀ tòun lọ́jà ọba. That is just the simple logic. Pé ẹni tí ò bá lè ṣiṣẹ́ alábàárù níbi tí ó ti máa rí ẹ̀gbin lóríṣiríṣi, kò lè wá délé sìn kó wá máa yan fanda kó náà wá kọ́lé alárinrin kó wá máa ṣe bí olówó. Because nǹkan téèyàn bá ṣe ló ájò, òun ló máa kó lọ lé gẹ́gẹ́ bí èrè. That is just what it teaches us. That we must try to work hard and endure. That even in the process of making a livelihood, we should come out of our comfort zones. We should work hard. We should not look at the dirty things tó bá wà involved nínú iṣẹ́. Pé okay, mi lè ṣe irú iṣẹ́ yìí o. Because ìtàn sọ fún wa wípé many people ló wá sọ́dọ̀ bàbá yìí pé báwo làwọn ṣe lè make it táwọn lè dolówó. Ó lè bèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀yin náà lè ṣiṣẹ́ alábàárù. And many of them turned him down that láíláí àwọn ò lè ṣiṣẹ́ alábàárù. Ká ní bàbá yìí náà ò ṣiṣẹ́ alábàárù ni, ṣé ó máa dolówó? Ṣé ó máa dá Adégbọrọ̀ tí gbogbo èèyàn wá mọ̀? If you Google it, you can see Adegbor's house. It is still there. You will see the picture, the photo of the house is a mighty house. Even kéèyàn bá wá wo ìgbà tán ti kọ́, táyé ilé yẹn dẹ̀ sì dúró báyìí. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Wípé persistence ó matter. For the house to be so relevant that a picture was taken long after the man was dead, people must have learnt a lot from him. He must have started from the scratch and he went so far. So that is what we are trying to encourage. Pé get money rich syndrome yẹn. Káwọn ọmọ sìn, káwa ìwé sìn, ká yọ kúrò lára. Owó ò kí ń wá bẹ́yẹn. Tówó bá wá ní gìrìgìrì, gìrìgìrì náà ló máa bá lọ. If you have money so fast, it's going to leave you so fast. But when you gather in little bits and little pieces, before you know it, you will make a heap. And then you make an investment. And before you know it, you're going to have riches that will last. Owó tó máa pẹ́, owó tó máa pọ̀ lèèyàn máa ní. So ìdí èyí lèmi ṣe fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí. Wípé ẹni tó bá ń gbọ́ mi báyìí o, ẹ jẹ́ ká múra sí nǹkan tá a bá ń ṣe. Kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀gbin nínú iṣẹ́. Inú ẹ̀gbin yẹn gan lèèyàn ti máa ṣe oríire. Whatever you are doing, keep doing it. Don't look at anybody. Make your own move. Look for your own destiny. Nobody's destiny is tied to anybody else. Make your way and make it last. So, may God help us. Thank you for listening. Yeah. Ó dáa o.